sólé ayé rọ. Bẹ́ẹ̀ ni a ó máa yin Ọlọ́run lógo ní pàápàá jùlọ fún àsìkò tí a wà yìí, tí ojú èmi àti tìẹ tí ó rí ọdún tuntun. A dúpẹ́ pé a la ògbólógbòó ọdún 2022 a là kọjá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, òun náà la ń dúpẹ́ sí, torí pé ní 2022 ọ̀pọ̀ òjò ló rọ̀ tí ilẹ̀ ti fi mu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a yin Olúwa Ọlọ́run, a yin Olúwa wa, nítorí pé orúkọ rẹ̀ ti ní ìtò ní gbogbo ayé. A yin Elédùmarè, a yin ẹlẹ́rù níyìn, a tó farati, ọba àwọn ọba, iná tó ń jó tìkanra tìkanra, olójú kò ṣeé wò, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, ọba tó ń pa májẹ̀mú mọ́, onímájẹ̀mú àlàáfíà, ayérayé Ọlọ́run gbogbo ẹran ara, ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo, Alpha àti Omega, ayérayé nínú àwọn ọ̀run, ìjìnlẹ̀ nínú àwọn ìjìnlẹ̀, ẹni mímọ́ Ísírẹ́lì, aláàbò nílẹ̀ Góṣẹ́nì, àpáta mi, ibi ìsádi mi, òkè lẹ́yìn onígbàgbọ́, igi àdìmúlà, igi àdìmúṣerere, òdodo onígbàgbọ́, ìrètí ògo àwa ọlọ́kàn dúdúró. Olúwa a yìn ọ́ nítorí tí o tóbi, nítorí tí o ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bade-Gboyega, tí Ọlọ́run ṣe lọ́jọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkìtì, pàápàá jùlọ ní ìlú Adó Èkìtì. Bàbá agboolé ẹ̀rí Olúwa family worldwide káàkiri àgbáláyé. Bẹ́ẹ̀ ni a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí ọkàn wa yin Ọlọ́run, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run nítorí pé ó jẹ́ kí ojú èmi àti ìwọ níbikíbi tí o bá ní àǹfààní láti ti máa wo broadcast yìí, ó jẹ́ kójú wa rí ọdún tuntun ní ayọ̀. A dúpẹ́. Ọlọ́run ti sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bó ṣe máa ń sọ. Àsọtẹ́lẹ̀ fún ọdún 2023 fún orílẹ̀-èdè Nàìjíríà ni wípé ní ọdún 2023 orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àyípadà rere. Àsìkò ìyípadà rere fún orílẹ̀-èdè Nàìjíríà òun ni 2023, ìbẹ̀rẹ̀ ìyípadà rere, nítorí pé Ọlọ́run ti dìde, ó sì ti gbéra ìrìn àjò, yóò la Nàìjíríà kọjá ní ọdún 2023 yìí. Àkókò ìdájọ́ fún àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà òun ni 2023 yìí. Ní ọdún tó kọjá, Ọlọ́run ní ọdún tó kọjá 2022 yẹn, Ọlọ́run ní ọdún ìdájọ́ ni. Yóò ṣe ìdájọ́ àwọn pásítọ̀, yóò ṣe ìdájọ́ àwọn wòlíì, yóò ṣe ìdájọ́ àwọn ọba, yóò ṣe ìdájọ́ ìjòyè, yóò ṣe ìdájọ́ olóṣèlú, yóò ṣe ìdájọ́ civil servant. Tí a bá wò ó bó ṣe rí, ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà, nítorí òjò ìdájọ́ rọ̀ ní ọdún 2022. Ní ti ọdún 2023, Ọlọ́run sọ pé ọdún ìyípadà sí rere ní 2023 fún orílẹ̀-èdè Nàìjíríà, pé òun yóò gba Nàìjíríà kọjá. Àsìkò tí àwọn olóṣèlú yóò gba ìdájọ́ àti ìpalẹ́numọ́ni, tí ọwọ́ agbára Ọlọ́run yóò sì yí ọwọ́ padà lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run sí ìwọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, sí èmi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, individual gẹ́gẹ́ bí olóyìnbó, ọ̀rọ̀ Ọlọ́run to individual, àwọn àgùntàn pápá Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ Ọlọ́run tó jáde sí èmi àti ìrẹ ni wípé ọdún yìí jẹ́ ọdún ìbúyọ ògo, ọdún tí ògo èmi àti ìwọ yóò búyọ, ọdún àbúyọ ògo ni Ọlọ́run pè ọdún yìí fún individuals lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Bó ṣe wù kí orílẹ̀-èdè rí, Ọlọ́run sọ pé ní ọdún 2023 ni ògo ayé rẹ, ìbúyọ ògo ayé rẹ tí o ti ń retí, tí o ti ń sáré, tí o ti ń gbàdúrà fún. Ọlọ́run sọ pé ní ọdún 2023 ni ògo ayé rẹ yóò búyọ. Ọdún ìbúyọ ògo ayé rẹ ni ọdún yìí, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Ọlọ́run. Kí wá lọ Ọlọ́run ní kó ṣe kí ògo ayé rẹ lè búyọ ní ọdún 2023? Ọlọ́run ní kó polongo ohun tí o gbé dání. Nígbà tí Ọlọ́run sọ gan lóru ìjẹta mọ́jú àná lórí òkè, ó yà mí lẹ́nu. Mo béèrè pé kí ni ìtumọ̀ eléyìí? Mo gbọ́ advertise your work, advertise your product. Ọlọ́run ní kó polongo ohun tí o gbé dání wá. Tó bá jẹ́ tíṣà ni ẹ́, má sọ pé, tó bá yẹ pé ẹ̀kọ́ olùkọ́ni ló kọ́, tó yẹ pé you are a professional teacher, no matter the level of certificate tó bá ní dání, Ọlọ́run ní kó advertise ẹ̀. Bó ṣe orí Facebook lásán, Ọlọ́run ní kó kọ síbẹ̀ pé I am a teacher, my address is like this, ibi tí mò ń gbé jẹ́ ibi, contact number mi ni, email mi ni. Ọlọ́run ní
polongo nǹkan tó gbé dání ní ọdún 2023, ọlọ́run ní òun yóò lò láti jẹ́ pé kí ògo rẹ kó búyọ, pé ọdún ìbúyọ ògo ni. For example, tó wá ké pásítọ̀ ni ẹ, tó wá ké wòlíì ni ẹ, bó ṣe orí Facebook ni tàbí kò kàn máa fẹnu ara ẹ̀ gan sọ́kiri, orí ibi tó bá kàn lè advertise ara ẹ̀ sí, ọlọ́run ní kó advertise ohun tó gbé dání ní ọdún yìí, ọlọ́run ní kó advertise ohun tó jẹ́, ọlọ́run ní òun yóò lò láti pé kí ògo rẹ kí ó búyọ. Ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. Ọlọ́run sọ pé ọdún ìbúyọ ògo ni ọdún yìí fún gbogbo wa, yóò sì rí bẹ́ẹ̀. Wá, ọlọ́run ní kí n gbà ọ́ ní ìmọ̀ràn. Níbikíbi tó bá ti láǹfààní láti máa wo broadcast yìí, ìmọ̀ràn jáde láti ọ̀dọ̀ ọlọ́run. Gbọ́rọ̀ ọlọ́run yìí, ǹjẹ́ o mọ̀ wípé ọlọ́run ló dá gbogbo ohun tó wà nínú ayé bí? Ǹjẹ́ ìwọ tilẹ̀ mọ̀ wípé lẹ́yìn ọlọ́run kò sí ohun tí a tún dá ní ayé yìí? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ohun gbogbo tí ọlọ́run dá dáradára ni? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé èṣù òun ni ọ̀tá ọlọ́run kan ṣoṣo tí a ní, tí ọmọ ènìyàn ní? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé iṣẹ́ ọwọ́ ọlọ́run ọjọ́ kẹfà ni ìwọ ń ṣe? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé iṣẹ́ ọwọ́ ọlọ́run ọjọ́ kẹfà yẹn ni èṣù wá ń gbógun tì nínú ayé? Ǹjẹ́ ìwọ mọ̀ wípé èṣù ló ń fa ìjákulẹ̀ sáyé ẹ̀dá? Gbogbo ohun tí ọlọ́run dá dáradára ni. Ọlọ́run kì í ṣe bí o, èṣù ló ń ṣe ibi, èṣù ló ń fa ìjákulẹ̀ sí ayé ẹ̀dá, èṣù ló ń mú ìpọ́njú wá sínú ayé ẹ̀dá, nítorí a kọ́ wípé a ti lé èṣù sáyé láti ìpilẹ̀ṣẹ̀ wá. Èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ tí a sì lé sí ayé, ìwé mímọ́ sọ pé wọ́n pọ̀ bí ti yanrìn ilẹ̀. Àwọn ló ń fi ìpọ́njú bá ìṣẹ̀dá ènìyàn, àwọn ló ń fọwọ́ kan ògo ọmọ ènìyàn tí ò ń jẹ́ kí ènìyàn rógòlò. Àwọn la rógo ṣáájú ológo, àwọn lórí ire ẹ tí wọ́n ń blọ̀kẹ̀. Tẹ́ ẹ bá ń bọ́ ayé, kì í ṣe bàbá wájú ilé, kì í ṣe àbúrò ìyá mi, kì í ṣe ẹ̀gbọ́n dádì mi ló ń jẹ́ ayé o. Èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ ló ń jáyé, nítorí wọ́n ní ojú. Ohun tó ò rí níjọ́ tó ti bí ọ, èṣù ti rí ògo yẹn. Nítorí ọlọ́run dá ènìyàn pẹ̀lú ògo ni. Wò ó, ṣé ó ń gbọ́ mi níbikíbi tó bá ti ń gbọ́ mi? Ògo kan ènìyàn ni. Ènìyàn ló ń jẹ́ ògo. Ògo kan ní level jura ni. Ògo ìràwọ̀ wà, ògo òṣùpá wà, bẹ́ẹ̀ ni ògo òòrùn wà. Ènìyàn ló ń jẹ́ ògo. Adámimógo yẹn rárá, ènìyàn gangan ni ògo. Ènìyàn kan ògo kan ni. Ògo ni ọlọ́run dá. Ògo kan yàtọ̀ síra ni, ògo ju ògo lọ. Ògo ìràwọ̀ wà, ògo òṣùpá wà, bẹ́ẹ̀ lògo òòrùn wà. Ògo level by level lògo, ṣùgbọ́n ènìyàn ló ń jẹ́ ògo. Ògo yẹn lèṣù ti ń rí. Èṣù dẹ̀ dìde, ó gbéra láti máa ba iṣẹ́ ọwọ́ ọlọ́run ọjọ́ kẹfà jẹ́, láti fi máa gbógun ti ọlọ́run. Òun ló jẹ́ ká máa ní ìjákulẹ̀. Ǹjẹ́ ìwọ wá mọ̀ wípé ọlọ́run tó dá ohun gbogbo nínú ayé, òun náà ló dá èṣù? Èṣù di ọlọ̀tẹ̀ nítorí pé ó ti ní agbára tí ọlọ́run ní. Agbára kan ṣoṣo tí èṣù ò ní, tí ọlọ́run ní, òun ni agbára ìgbàlà. Agbára láti gbà wá sí ìjọba ọ̀run, pé ká lè jogún ìyà ìnípẹ̀kun. Agbára ìgbàlà nìkan lèṣù ò ní. Kò ságbára tó kù tán ọlọ́run ní tí èṣù ò ní. Ṣùgbọ́n tó bá jẹ́ pé abẹ́ àkóso agbára tèṣù ní ìwọ gbé ìgbésí ayé rẹ, behold, ò ní ọ̀run rere, ò ní ọ̀run ìsinmi, ò ní ọ̀run àlàáfíà. Ọ̀run ìgbé àti iná ní ìgbẹ̀yìn rẹ. Ǹjẹ́ ìwọ wá mọ̀ wípé nínú ọgbà Édẹ́nì, níbi tá a dá àwọn ẹ̀dá àkọ́kọ́ sí, ǹjẹ́ ìwọ wá mọ̀ wípé nígbà tí ọlọ́run ṣe ìṣẹ̀dá ọ̀run àti ayé, tí ọlọ́run ṣe ìṣẹ̀dá ohun gbogbo, ǹjẹ́ ìwọ mọ̀ wípé nígbà náà ni ọlọ́run ti dá àwọn ohun tí ó lè lé èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ sá níwájú àwọn ènìyàn? Má gbàgbé, nínú ọgbà Édẹ́nì yẹn, ibẹ̀ lọ́lọ́run dá ewéko gbogbo sí, tó dá igi, dá gbogbo ẹ̀ sí. Ọlọ́run wá sọ wípé gbogbo gbòǹgbò wọ̀nyí, gbogbo ewébẹ̀, ewéko pátápátá tó wà nínú ọgbà Édẹ́nì yẹn làwọn ọmọ ènìyàn lẹ́tọ̀ọ́ sí. Ó ní ṣùgbọ́n igi kan àti èso ẹ̀, igi ìmọ̀ rere àti búburú àti èso ẹ̀, ó ní òun nìkan la ò gbọdọ̀ fọwọ́ kàn. Ìyẹn gan lèṣù ní ká lọ fọwọ́ kàn, tí ìpọ́njú fi dé, tán fi lé wa kúrò nínú ọgbà rere, tán fi lé wa jù sínú ayé. Ní ayé ibi tí wọ́n ti lé èṣù sí ṣáájú. Àwa àti èṣù ló ń gbé báyìí.
ṣùgbọ́n ǹjẹ́ ìwọ wá mọ̀ wípé solution wà tọ́lọ́run ti dá? Gbogbo ewéko, igi igbó, ewébẹ̀, gbogbo igi ewé èso wọ̀nyẹn Ọlọ́run dá, kì í ṣe fún asán, kì í ṣe for wasted, no, fún lílò àwa iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọjọ́ kẹfà ni. Torí Ọlọ́run dá gbogbo ẹ̀, ó wá dá àwa ènìyàn láti fi ṣọba lórí gbogbo ẹ̀, pé ká máa lo gbogbo nǹkan tóun dá. Jẹ́ ìwọ mọ̀ pé lára àwọn ewé tí Ọlọ́run dá ó wà tá a lè mú papọ̀, tá a máa gbó, tá a máa fi wẹ̀, tó yẹ pé èṣù á jìnà, tí èṣù wọn á máa sá, tí èṣù á jìnà sí wa, tá agbára àjẹ́ á máa sá, tá á jìnà sí wa, tí agbára àwọn emèrè, agbára oṣó àti àjẹ́, agbára àwọn ẹlẹ́yà, gbogbo àwọn agbára èṣù tó ń lò tí ò ní lè súnmọ́ wa. Ìjẹ́wọ́ mọ̀ nínú àwọn ewé tí Ọlọ́run dá, ìjẹ́wọ́ mọ̀ kó wà ńbẹ̀. Àsìkò ìdásílẹ̀ ti tó. Ọlọ́run ní ká fi títóbi òun hàn káàkiri àgbáláyé. Àwa tí Ọlọ́run gbé dìde fún iṣẹ́ ìránṣẹ́ ìgbẹ̀yìn ayé yìí, òótọ́ ni Ọlọ́run ní ká máa fi hàn àwọn ènìyàn wa. Ìjẹ́ ìwọ mọ̀ pé nínú àwọn ewé tí Ọlọ́run dá, ìjẹ́ ìwọ mọ̀ pé nínú ẹ̀ láti rí àwọn tí a lè mú pọ̀ ká gbó, ká fi wẹ̀, tí ẹ̀mí èṣù á sá jìnà. Ìjẹ́ ìwọ mọ̀. Ní ọdún yìí, múra sí ọ̀rọ̀ ara rẹ gidi. Wá, mo fẹ́ pìtàn kan fún ọ nípa ìgbésí ayé mi àti nínú ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run. A ti pè mí, a ti yàn mí láti ọdún tó ti pẹ́. Ọdún 1995 ni a ti pè mí, tí a sì mú mi lọ́run, tí a fi ọ̀run hàn mí, tí Ọlọ́run bá mi sọ̀rọ̀. A dá mi padà sínú ayé. Ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́, àwọn ẹ̀bùn kòǹgbàkòǹgbà àti àwọn àmì iṣẹ́ ìránṣẹ́ tẹ̀lé láti àkókò yẹn di òní. Àwọn àmì àti àpẹẹrẹ tí mò ń rí ló jẹ́ kí n lọ sí Bible College. Mo lọ Bible College, mo ṣe Bible College tán, a tún fi òróró yàn mí. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run fúnra ẹ̀ ti pè mí, tó ti fi òróró yàn mí, tọ́lọ́run baptize mi pẹ̀lú iná náà fi sàmì fún èmi. Iná ọwọ́ ọ̀tún yìí iná gbé sí, iná ń jó, ó ń jó mi, oró dẹ̀ ń wọlé báyìí, ọwọ́ òsì báyìí ó dẹ̀ ń tutù, ó ń sun mi bíi freezer. A baptize mi pẹ̀lú iná lẹ́yìn ìgbà tí a mú mi lọ ọ̀run, tí a pè mí, tí a bá mi sọ̀rọ̀, tí a fi yàn mí. Lẹ́yìn gbogbo ìrírí wọ̀nyí gan náà, ojú rí tó, ìyà jẹ mí gan. Mi ò fẹ́ sin Ọlọ́run, mi ò ka ìpè sí, torí mo rò pé mi ò fẹ́ ṣe ìránṣẹ́ Ọlọ́run, mi ò fẹ́ ṣe pásítọ̀, mi ò fẹ́ gbà. Lẹ́yìn èyí, Ọlọ́run wá lóru ọjọ́ kan. Ọlọ́run dẹ̀ sọ fún mi wípé, ọmọ, àwọn ire ń fo orí ẹ, èṣù ń jẹ́ kí àwọn ire fo orí ẹ. Tó o bá ti dìde lórí oorun yìí, lọ sọ fún ìyá ẹ pé kó bá ẹ bọ orí ẹ. Ẹni tó wá tó ń bá mi sọ̀rọ̀ yìí, gbogbo ẹran ara ẹ̀ funfun bí aṣọ tí mo wọ̀ yìí ni. Ó ní irùngbọ̀n yẹn náà funfun bí aṣọ tí mo wọ̀ yìí. Nǹkan ṣoṣo tí ò funfun lára bàbá yẹn, òun ni kóró ojú dúdú yẹn, dúdú ara kóró ojú yẹn nìkan ló dúdú ní gbogbo ara bàbá yẹn. Ó dẹ̀ sọ fún mi, ó ní, ọmọ mi, ó ní tó bá ti dìde, ó ní lọ sọ fún ìyá ẹ pé kó bọ orí fún ẹ. Ó ní kó lọ ní ẹja aborí, ó pè ní ìka ẹja. Ó ní kó lọ ní omi tútù. Ó ní kó lọ gún iyán, kó bù sínú àwo funfun. Ó ní kó lọ ṣe ọbẹ̀ ẹ̀gúsí, kó fi ẹran nọ́mọ̀, kó fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí. Ó ní kó bù sínú àwo funfun. Ó ní kí ìyá ẹ kó wá fi gbogbo kìíní kó fi bọ orí ẹ, kó sọ pé ire tí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ kó má fo orí ẹ mọ́ láyé. Mo jiyàn pẹ̀lú bàbá funfun yẹn nítorí alákọ̀wé ni mo mọ ìyá mi sí. Bàbá mi náà lọ́ọ̀yà ni, alákọ̀wé ni. Of course ìyá mi high court ló ti ń ṣe, engineer ni, telephone engineer ni, telephonist. Ìgbà tí bàbá funfun yẹn disappear ní òru yẹn, mo dìde, mo lọ tanná, ó jẹ́ aago 3 òru. Mo ṣàrọra ní sùúrù.
nígbà tí mo rí pé ojú mọ́ díẹ̀ bí aago 5 àbọ̀ mo wọlé lọ bá ìyá mi nínú yàrá ibi tó sùn sí. Nígbà mo kanlẹ̀kùn, ta nìyẹn? Olúfẹ́mi ni. Ṣé kò sí mà, mo fẹ́ rí yín ni. Ó dẹ̀ dìde ó ṣílẹ̀kùn. Mo wọlé tọ̀, mo jókòó sórí àpótí, mo sọ nǹkan tí mo rí láàrin òru fún mọ́mì. Màmá mi ní bẹ́ẹ̀ ni, ó ní òun mọ̀ ọ́ ṣe, ó lóun mọ orí bọ, ó nítorí pé bàbá òun máa ń bọ orí fún àwọn kọ́sítọ́mà lójú nígbà tó wà láyé. Ó ní sọ òun mọ̀ ọ́ ṣe dáadáa, bàbá funfun yẹn ò purọ́. Ẹ wá wo àdìtú Olódùmarè. Nígbà tí ojú mọ́, ìyá mi rán ọmọ lọ́jà, wọ́n lọ ra àwọn kinní wọ̀nyẹn wá. Ìyá mi mú iṣu nílé, wọ́n gúnyán yẹn. Gbogbo nǹkan tí bàbá yẹn nìkan ṣe pátá ìyá mi ṣe. Ó ní kí n jókòó, ó ń gbé àwo yẹn, ó ń gbé sórí mi lọ́kọ̀ọ̀kan, ó dẹ̀ ń ṣàdúrà sí i. Wọ́n ṣe tán, ká má fọ̀rọ̀ gùn torí afẹ́fẹ́. Oṣù yẹn, a lo oṣù yẹn parí. Oṣù tó tún tẹ̀lé, òun ló kù díẹ̀ kó parí nígbà tí ọ̀nà mi là títí di èní tí mo bá yín sọ̀rọ̀, nígbà tí ọ̀nà mi là. Èmi tó ń wò wájú rẹ yìí, ìwé mọ́ fi Jésù hàn mí, ẹ̀mí mọ́ fi Jésù hàn mí, Ọlọ́run fi Jésù hàn mí, mo mọ Jésù pé Ọlọ́run bàbá funfun arúgbó kọ́ni kéṣe tó wá gangan Olódùmarè tó wá sọ fún mi pé báyìí báyìí ni kí ìyá mi ṣe, tó dẹ̀ fi ọ̀nà tewé tegbò kán gúnyán, kán ṣe, kán fi ṣàdúrà, kán fi bọrí, Ọlọ́run tún fi hàn mí. Oṣù kejì ò parí nígbà tí ọ̀nà mi là dé ní, ọ̀nà yẹn là di èní, tó bá ń kù díẹ̀ kó dí báyìí ó máa ń ṣí dè ní. The same Ọlọ́run tó fi Jésù hàn mí ló tún wá tó tún fi yẹn hàn mí náà. Tọ́lọ̀ ọ̀nà dẹ̀ là dé ní. Láti ìgbà yẹn, bàbá yìí máa ń wá bá mi, á sọ pé nǹkan báyìí ni kí n ṣe, nǹkan báyìí ni kí n ṣe. Most of the things tí mo ṣe tí mo fi ń là, tí mo fi ń rí ṣe dè ní, bàbá funfun Ọlọ́run arúgbó kọ́ni kéṣe Olódùmarè ló máa wá sọ fún mi. Lẹ́yìn tọ́lọ́run bá sọ pé wọ́n máa ń dárúkọ ewé fún mi lójú oorun, ewé báyìí máa wá lọ máa bèrè ẹni tó mọ̀. Tọ́lọ́run bá ní mélèé pọ̀, tọ́lọ́run bá ní òróró anointing oil kí n bù sínú omi, kí n má gbogbo àdúrà, kí n sọ̀rọ̀ àṣẹ sínú omi pẹ̀lú òróró àdúrà yẹn, kí n ní kéèyàn lọ lò. Nǹkan tọ́lọ́run bá ti ní kí n lò fún yàn, tí bá ti lò fún yàn ló máa ń ṣiṣẹ́ o. Ọlọ́run ní kí n gbà ẹ́ ní ìmọ̀ràn níbikíbi tí o bá wà, jáléjáko káàkiri àgbáláyé tó ti ní opportunity láti gbọ́ broadcast. Ní ọdún 2023, ọdún àbúyọ ògo ni, múra sára ẹ̀. Ibi tó ti máa Ọlọ́run gan ló kọ́ mi bọ́ ṣe ń sọ̀rọ̀ àṣẹ. Èmi gbàgbọ́ pé ká gbàdúrà, nǹkan tọ́lọ́run bá dẹ̀ ti sọ fún mi pé kí n mú pọ̀ kí n fún yàn, ní bá ti mú fún yàn ó máa ń ṣiṣẹ́, ìyẹn ni mo máa ń ṣe, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ọjọ́ kan náà lọ́lọ́run tún sọ fún mi pé dìde kó sọ̀rọ̀ àṣẹ sí àwọn ẹlẹ́yẹ, sọ bó ṣe fẹ́ kórí sí ayé àwọn ẹlẹ́yẹ, kí ló mú ẹ ṣe àgádágodo, ṣé wọ́n gbé àgádágodo sẹ́nu ẹ ní, dìde kó sọ. Lóru ọjọ́ yẹn mo dẹ̀ dìde, mo dẹ̀ sọ fáwọn ẹlẹ́yẹ pé ẹ lọ rẹ̀ dànù. Ọjọ́ kẹta mo rí òkú ẹyẹ àdán yẹn nílẹ̀ nílé mi tó ti rùn. Igi gan tó wà lẹ́yìn ilé mi tí wọ́n máa ń bà sí, igi yẹn gbẹ lásìkò òjò, igi gbẹ ó wọ́wé, ọ̀rọ̀ àṣẹ tún jáde. Ìgbà tí Jésù wá sáyé, Jésù máa ń sọ̀rọ̀ àṣẹ ni nígbà tí Jésù ń ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n the same time nínú Bíbélì ni Jésù náà ló ti tu itọ́ sílẹ̀, ó rò mọ́ yẹ̀pẹ̀. Ó fi lẹ ojú afọ́jú, ó tún ní ká fọ́jú yẹn kó lọ wẹ̀ lódò Jordan. Ó ní kó lọ tún wẹ̀ lódò kójú ẹ̀ tó là. Jésù kan ṣoṣo yìí náà ló sọ fún afọ́jú Bátíléméwù pé kó rí fún ẹ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ, tójú Bátíléméwù dẹ̀ fi là, ó sọ̀rọ̀ àṣẹ fún. Sórí ọ̀rọ̀ tọ́lọ́run ní kí n sọ fún ẹ níbikíbi tó bá ti láǹfààní ńlá láti gbọ́ prógráàmù ìkarọ̀ ẹ̀kún oríire, kó bọ́ lọ́wọ́ ìdè. Ohun tó gba ọ̀rọ̀ àṣẹ ó yàtọ̀ sí ohun tó gba ètò pé kọ́lọ́run ní mélèé mọ́ mú pọ̀ lò. Gbogbo ìyẹn làpẹẹrẹ tí Jésù kan ṣe nígbà tó wà láyé tó ń jíṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n lénìí àwọn èèyàn wa, àwọn pásítọ̀ wa, àwọn bàbá nínú ẹ̀sìn wọ́n á máa takò. Ọlọ́run dá ewé, ó dá igi, nígbà tí pásítọ̀ bá sìkì tó bá ní pásítọ̀ níbà, wòlíì níbà, tó bá bó àwọn èpo igi tó fi kí àgbo fún pásítọ̀ tó ń lò tára ẹ̀ yá. Nígbà tí pásítọ̀ bá fẹ́ jẹun, tó ń já ẹ̀fọ́ ewédú, tó ń ṣe tó yọ̀ dáadáa, tí pásítọ̀ fi ewédú àtàmọ̀là tó fi kóra pọ̀ tó lọ, tó bá ṣẹ̀fọ́ fún pásítọ̀ tó ń jẹ, àwọn pásítọ̀ yìí náà ló ń sọ pé ewé àti egbò kò dáa fún lílo ènìyàn. Níbo náà ti rí?
lọ́wọ́ èdè èṣù. Ọlọ́run á tú ọ sílẹ̀ lórúkọ Jésù. Ó ṣe rere. Òótọ́ la rán èmi láti wá sọ fún ìṣẹ̀dá ènìyàn, nítorí mi ò pera mi ń tèmi, mi dẹ̀ fagídí sọra mi da pásítọ̀, mi ìtorí tí màá jẹ ni mo nǹkan torí tí màá jẹ kọ́ ni mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. Mi fúnra mi ti gbé àpótí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo ti gbé àpótí gómìnà sẹ́yìn tí mo ti díje fún gómìnà, mo ti díje fún senate. Ọlọ́run tó sọ pé àfi dídán náà kí n ṣáà padà síṣẹ́ ìránṣẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìjọ tí mo ti gbọ́, tí mo ti ń gbàdúrà, tí mo ti ń ṣe bọ́lọ́run ṣe ń darí mi. Èmi ò ní general overseer kan, mi dẹ̀ ní leader kan. Lóòótọ́ mo ní àwọn tí mo like, tí mo fẹ́ràn, tí mo like, tí mo emulate, tí mo like ìṣiṣẹ́ wọn nínú àwọn bàbá wa nínú Olúwa wọ̀nyí. Ṣùgbọ́n kò sí kankan tó fòró tó yẹ pé òun ló yàn mí. Ọlọ́run ló yàn mí. Ọlọ́run ló baptize mi pẹ̀lú iná. Ọlọ́run àti ẹ̀mí mọ́dẹ̀ ni general overseer mi. Ọlọ́run àti ẹ̀mí mọ́dẹ̀ ni teacher mi tó ń kọ́ mi. Gbogbo nǹkan tí mo ń ṣe, mi lọ sọ́dọ̀ babaláwo kankan lọ kọ́ṣẹ́. Mi ò lọ sọ́dọ̀ babaláwo lọ ṣòwò. Mi dẹ̀ lọ sọ́dọ̀ wòlíì kankan lọ kọ́ṣẹ́. Ọlọ́run àti ẹ̀mí mọ́ ló sọ pé mélèé pọ̀ ṣe báyìí tí mo ń ṣe tó dẹ̀ ń dáhùn fáwọn ènìyàn. Mi ò gbàdúrà fún èèyàn rí láàárín ọ̀sẹ̀ méjì kó má sí ìyípadà. Kò rí bẹ́ẹ̀ rí. Ọlọ́run ò kọ àdúrà sí mi láyà rí. Mo ń sọ eléyìí nítorí pé Ọlọ́run fi rán mi sí ọ. Ọlọ́run sọ pé ọdún 2023 yìí ọdún ìbúyọ ògo ni fún individual, fún àwọn ìṣẹ̀dá ènìyàn. Kí ògo ẹ kó bá lè búyọ, tọ̀ wòlíì rẹ lọ. Tí o bá ń lálàá, àlá rẹ gan ayé rẹ ni. Ara ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ ńlá tí Ọlọ́run fún mi ni ẹ̀bùn ìtumọ̀ àlá. Tí o bá ń gba ìtumọ̀ àlá rẹ, ayé á tètè lójú. Wàá mọ tí wàá dojú àdúrà kọ, tí wàá fi ní ìṣẹ́gun láti inú àwọn àlá tó bá ńlá, tó bá ń gba ìtumọ̀ àlá ní déédéé. Bẹ́ẹ̀ ni nínú ohunkóhun tó bá ń dojúkọ, àwọn àdojúkọ kan wà tí ó pé a lè sọ̀rọ̀ àṣẹ sí kí ogun ṣẹ́. Àwọn ìdojúkọ kan wà tí ó pé ó gbà ká dáwọ́lé ẹ lórí kí àìsàn ara ẹ lọ. Ṣùgbọ́n àwọn àdojúkọ ayé kan wà tó jẹ́ pé ó gba ká mélèé bí Ọlọ́run bá ṣe darí ká fún ẹ kó lọ lò ó. Bóyá ọṣẹ la máa ṣe o, bí àgbo la máa ṣe o. Àwọn àdojúkọ kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan tó gbà nìyẹn. O ò lè fọ̀rọ̀ àṣẹ ṣe yẹn. O ò dẹ̀ lè sọ pé àdúrà kó má fi ṣe yẹn. Wàá pẹ́ lórí ìkúnlẹ̀. Òótọ́ lèmi ń sọ fún ẹ. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé Ọlọ́run fúnra ẹ̀ ló mú mi mọ ọ̀nà méjèèjì. Fúnra Ọlọ́run ń relate pẹ̀lú mi directly lèmi àti Ọlọ́run ń relate directly. Ìjọ tí Ọlọ́run ti pè mí, tó ti mú mi lọ nínú ẹran ara, tó ti mú mi lọ ọ̀run, tó ti dá mi padà, tí mo rájọ fún Ọlọ́run mi, tó bá mi sọ̀rọ̀, tó dá mi padà. Tí àwọn ẹ̀bùn débi pé mo rí àgbélébù níwájú mọ́tò mi láìsẹ́ni tó mu síbẹ̀. Tó ní pé anointing oil ọwọ́ mi ni mo ti bá yábayàbá báyìí lójú ayé. Ìjọ tí Ọlọ́run ti pè mí, tó ti yàn mí, gbogbo ìgbà tí mi ti gbaṣẹ́ ìránṣẹ́ àti ìgbà tí mo ti ń gbaṣẹ́ ìránṣẹ́, mi ìsùn mi lálàá kí n rí Jésù rí. Mi ìsùn kí lálàá pé kí Jésù wá bá mi rí. Ìgbàgbọ́ ni mo fi ń tẹ̀lé Jésù gẹ́gẹ́ bí Bíbélì. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ni mo máa ń rí. Ọlọ́run máa ń wá. Á wá ní funfun, á dẹ̀ wá ní àwọ̀ ènìyàn white. Bàbá dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan ètò tí mo máa ń ṣe fún yàn, Ọlọ́run ló ń sọ pé ṣe báyìí. Mi ò lọ́gàá kankan. Ẹni tó bá sọ pé mo wá kọ́ṣẹ́ wòlíì lọ́dọ̀ òun, tàbí mo wá kọ́ṣẹ́ mẹ́wẹ́pọ̀ mọ́ ọṣẹ mú lọ́dọ̀ tòun, kó jáde síta. Mi ò dẹ̀ ṣe kankan fún ọmọ ẹ̀dá ènìyàn rí kó má ṣiṣẹ́. Nítorí pé Ọlọ́run ni master mi. Ọlọ́run ló ń sọ pé ṣe báyìí tí mo dẹ̀ ń tẹ̀lé. Mo ń sọ eléyìí ká lè kúrò nínú ìdè tí àwọn bàbá wa látẹ̀yìnwá nínú ẹ̀sìn tán dè wá sí. Àìmọye àwọn bàbá wa nínú ẹ̀sìn nígbà yẹn tán ní tẹlifíṣàn kan kò dáa kó má lò ẹ̀ṣẹ̀ ni. Lénìí wọ́n ń gun limousine tí tẹlifíṣàn tó wà nú ẹ̀. Wọ́n ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lénìí pé àwọn brilliant people, nítorí pé wọ́n ti gba ìjọ wọn gbọ́, tó gbà wọn gbọ́ gbà yẹn, wọ́n ti kó wọn ṣìnà, wọn jẹ́ káyé wọn dáadé ní. Nítorí àwọn ẹ̀sìn òdì, nítorí àwọn ẹ̀kọ́ òdì. Tẹlifíṣàn ò dáa, ẹ lọ jù sígbó. Kíní ò dáa. Àwọn yẹn ò sociable, wọn ò lajúdè ní. Àwọn ọmọ ológo tó yẹ kán ti go higher. Torí doctrine wọn yẹn wọ́n ti tẹ̀ wọ́n rì. But lénìí àwọn bàbá wọn yẹn ń gun limousine tí tẹlifíṣàn kan wà nú ẹ̀.
wọ́n ń gun jẹ́ẹ̀tì tí ẹlẹ́jẹ̀ kan wà náà wọ́n ṣẹ̀ wá náà ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn àyànmọ́ tó ti kó wọ́n gbọ́kọ́. Ṣùgbọ́n lẹ́nìí Ọlọ́run ti gbé àwa kan dìde láti fi òótọ́ hàn wá. Yóò dára fún ọ. Ìwọ̀nba ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú àádó dindi. Ní ọdún yìí múra sí àdúrà ẹ gidi. Ẹ̀yin èèyàn dẹ̀rẹ́ gbogbo ẹ̀yin ènìyàn káàkiri, nítorí ìrírí mi á jẹ́ kí n tún sọ̀rọ̀ yìí náà. Ọlọ́run ni kẹ́ máa sìn. Nípasẹ̀ Jésù, lórúkọ Jésù, ẹ máa sìn Ọlọ́run. Ẹ jẹ́ k'Ọlọ́run mọ̀ pé ẹ ń sìn òun. Ẹ má lọ síwájú Ọlọ́run nítorí ogun tó ń jà yín. Tẹ́ bá ti gbàdúrà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tàbí tẹ́ bá ti pe wòlíì kan bá mi gbàdúrà ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan, tẹ́ ẹ bá tẹ́ ń gbàdúrà tí ò tí ì sí nǹkan kan, ó ti tán, ẹ tún ti sá lọ. Ọlọ́run gan mọ̀ pé nǹkan tẹ́ ń wá lẹ ṣe wá. Ẹ máa ní ọkàn pé Ọlọ́run lẹ fẹ́ sìn. Ẹ jẹ́ kí bàtà tẹ́ dì ìmúra ẹsẹ̀ yín ẹ jẹ́ kó jẹ́ fún ti sísìn Ọlọ́run. Ẹ ní ayọ̀ láti sìn Ọlọ́run. Tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ àṣírí yín ti bò, nítorí pé tẹ́ ẹ bá ní ọkàn àti ayọ̀ láti sìn Ọlọ́run gangan, Ọlọ́run rẹ́dì fún yín. Àwọn nǹkan tó ń ṣe yín gan tẹ́ ẹ bẹ̀bẹ̀ fún Ọlọ́run máa tán ìṣòro yín ni. Àṣírí ni mo fún yín yẹn. Yóò dára fún yín. Fún ohunkóhun tàbí ìtọ́nisọ́nà, nítorí ìwọ̀nba la lè sọ ní orí afẹ́fẹ́, fún ìtọ́nisọ́nà nípa ti ẹ̀mí tàbí fún àdúrà, tàbí ó ń lálàá, ó ń fẹ́ máa mọ ìtumọ̀ àlá ẹ níbikíbi tí o bá wà, pé nọ́mbà mi +234 7037993902. Nọ́mbà mi nìyẹn. Tó bá wà outside Nigeria, wàá kàn fi +234 sí ní 07037993902. Lọ add ẹ̀ ní WhatsApp, pé nọ́mbà mi, add mi ní WhatsApp, fohùn sílẹ̀, fi voice mail sílẹ̀ fún mi ní WhatsApp. Màá dá ẹ lóhùn nígbà tó bá kàn ẹ́, màá dá ẹ lóhùn immediately. Tàbí kó pè mí directly. Tó bá pè mí directly orí WhatsApp náà màá sì direct ẹ sí. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ìjọ Ọlọ́run káàkiri àgbáláyé, tàbí ẹ̀yin olùsìn Ọlọ́run tẹ́ ẹ ní plan fún ìsọjí káàkiri tàbí revival káàkiri, I am available. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lẹ gbà láàyè, I am available. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe revival anywhere in the world, ẹ bá fẹ́ ṣe revival, ẹ fẹ́ ṣe crusade, ẹ dẹ̀ fẹ́ ìfarahàn Ọlọ́run, ẹ fẹ́ ká wá ṣe iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run níbẹ̀, ká wá lo ẹ̀bùn tí Ọlọ́run fún wa náà, I am always available. Ẹ pe nọ́mbà mi. God bless you. Ní ọdún yìí, lórúkọ Jésù, ó ṣe rere. Ní ọdún yìí, bí ọdún ṣe ń pèlé sí, 2022 la lò tán, àti wọ 2023 ṣe mọ̀ pọ́dún ti pèlé sí. Lórúkọ Jésù mo gba àdúrà fún ọ. Ìpele tí ayé tiẹ̀ náà kàn, ọdún ìyọ̀run kó gbé ẹ débẹ̀. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Láì lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ọdún yìí á tura fún wa o. God bless you all.